ni àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso ìdílé ọba Fusengbuwa ti péjú pésẹ̀ níbi tí a ti rí alága ìgbìmọ̀ náà Ọ̀túnba Abdulateef Owóyẹmí, igbákejì alága Ọ̀túnba Dòkun Ajídàgbà, àtẹ̀lé igbákejì alága Ọ̀túnba Ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf àti àwọn ọmọ ìgbìmọ̀ yòókù. Nínú àpilẹ̀kọ tí alukoro àti agbẹnusọ fún ìgbìmọ̀ tó ń ṣàbójútó àwọn tó ìfẹ́ hàn láti du ipò ọba Awujale tí Ìdílé Ìjẹ̀bú ọmọọba Abíọ́dún Adésànyà Ògìdán kà ló ti ṣàlàyé pé pàtàkì ìpàdé náà ni láti fi tó àwọn tọ́rọ̀ kàn létí ìlànà tí wọn yóò tẹ̀lé. A fẹ́ fi orúkọ àwọn ọmọọba wa sílẹ̀ kí àwọn ẹbí wọn kàn lè dárúkọ wọn, kàn gbé wọn sílẹ̀ pé a fẹ́ kí ọmọọba wa yìí ó kó jẹ oyè. Ó máa jẹ́ bíi méjì, ẹni tó máa kọ́kọ́ sọ àti tó máa ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ̀. A máa ṣe ní inú hall Bistrod ní GRA Ìjẹ̀bú Òde ní ọjọ́ 15th Monday 2025 láago dédé 10. Ọmọọba Adésànyà Ògìdán rọ gbogbo ẹbí Fusengbuwa àti àwọn tí wọn yóò wá síbi ìpàdé náà láti gba àlàáfíà láàyè ṣáájú ìpàdé, nígbà tí ìpàdé bá ń lọ lọ́wọ́ àti lẹ́yìn ìpàdé ọ̀hún. Ọmọọba Abíọ́dún Adésànyà Ògìdán àti díẹ̀ lára àwọn ọmọ ẹbí Fusengbuwa lo àǹfààní náà láti tako ọ̀rọ̀ tí gbajúgbajà olórin fújì Wasiu Ayinde sọ pé òun bá ìdílé Fusengbuwa tán. a ti wo fọ́ọ̀mù tó fún wa, kò ń ṣọmọ ẹbí wa, kò ń ṣọmọ ẹbí wa ní Jadiara, kò ń ṣọmọ ẹbí wa ní Adébẹ̀rù, kò ń ṣe ẹbí wa níbì kankan. Àwọn tó ń bá juwọ́ sí ìwé a ti rí i pé wọn ò ń ṣe olórí ẹbí kankan, wọn ò ń ṣe ẹni tá a mọ̀. Wasiu Ayinde màṣá pé lára wa ni àwọn ò mọ̀ rí o, òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ o, kò ń ṣòun lọ lórí ẹbí o, àwọn ó nẹ́gbọ̀n dáadáa tó pọ̀ níwájú ẹ̀ o, so iṣẹ́ ara ẹ̀ ló jẹ́ o, kò sí kankan tó mọ̀ ọdún náà mọ̀ ń pa ẹ̀wọ̀ àwọn ọmọ bí òdùn náà mọ̀ ń pa ẹ̀yẹn náà ṣe ní kí n wá o, ni mo ṣe wá sílé ńlá lẹ́ni o. Kò sí nǹkan tó ń jẹ́ṣẹ́ tẹ̀jọ́ yìí, wà tí bàbá dé láti dọ̀wá ọmọ 4 péré náà bí ń Ìjẹ̀bú Òde, kò dẹ̀ sí ṣẹ̀tẹ̀jọ́ yìí nínú wọn. Bàbá mi nìkan lọkùnrin tó wà náà àwọn Jadiara.